nígbà tá a bá wàásù ìrere tá a bá ń polongo pé Jésù ń wo nísàn nínú sí àwọn àpòstélì ní orí 5 ní ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 16 àwọn ọmọ ẹ̀yìn náà wọ́n ń polongo ìwòsàn àwọn aráalé àwọn èrò ọ̀nà àwọn ará abúlé àtàwọn ará àletò àwọn ìlú ńlá àti ìlú kéréje wọ́n bẹ̀rẹ̀ sí ní fọn rere wọ́n ń ké pe àwọn èèyàn pé agbára Ọlọ́run máa ń wo nísàn nígboro Jerusalem ni wọ́n bá wá kó àwọn alárùn oríṣiríṣi wọ́n wá lé wọn lẹ̀ ní ẹ̀gbẹ́ títì ìgbàgbọ́ ọkàn àwọn yẹn ni pé wọ́n retí pé kí Pétérù ó kọjá pé òjìji Pétérù yóò mú àwọn aláìsàn wọn láradá bẹ́ẹ̀ náà ló sì rí gbogbo ni wọ́n padà lọ lé wọn kì í ṣe ní aláìsàn pẹ̀lú ìlera pípé ní ojú ẹsẹ̀ òní. nígbà tá a bá wàásù ìrere tá a bá ń polongo pé Jésù ń wo nísàn ibikíbi tí a bá ti ń polongo ìwòsàn Jésù Kristi pé Jésù yìí ń wo nísàn ó ń túni sílẹ̀ ó ń wo gbá àrùn ó ń wo gbá àìsàn ẹnikẹ́ni tó bá gbàgbọ́ ọ̀ranyàn ni ara wọn yá.